Akramakumullah, ọ̀pọ̀lọpọ̀ àwa àwọn èèyàn bákan náà ara ń tán mọ̀ yín mọ́ ni pé Ọlọ́run ṣe ń lò ní Quran bí mashallah kọ́ Quran bí nǹkan kan wẹ̀. Báwo gangan ni híhá al-Quran al-Karim báwo gangan ló ṣe bẹ̀rẹ̀ àti pé ǹjẹ́ ara àwọn challenges tẹ nígbà tẹ́ ń há Quran al-Karim gẹ́gẹ́ fúnra rẹ̀ náà akramakumullah. Alhamdulillah táìmù táwa pẹ̀lú àfáwà wọn kò wá ní tajwid àwọn àkáàmù oríṣiríṣi àwọn kankan ṣùgbọ́n ọ̀rẹ́ kan bẹ̀ ọba dẹ́dà máa ṣàwájọ ká lè jọ sẹ̀mí pọ̀ nígbà náà èmi Dr. Said Muhammadu Raji ọ̀pàdé ní Jamia Ummul Qura ní Makkah bákan náà Dr. Yakub Abdulrahim ó kù díẹ̀ báyìí tí ó sàlámà bá fẹ́rẹ̀ náà ní Jamia Maliku Saud ní Riyadh àti Sheikh Al-Fadil Muniruddin Ajanga àti Sheikh Suleiman Ayilara ó di márùn kábùtò tó wà pẹ̀lú wa tó jẹ́ wípé àjọ ń lọ sọ́jà wa gbogbo àwọn tí mo kà á lẹ́yìn a ní olùkọ́ tó há wa ń kúrò àwọn onípọ́pẹ́ àkàràkùnrà ṣùgbọ́n tí wọ́n bá ní sáàrùn ráyè torí pé ní mádù là ń rọ́bí walillahi alhamdu pé ẹnìkan jáde mádù ó ṣe pò kìíní jáde ní mádù là rọ́bí tó sì àkùrántà èmi là kọ́kọ́ ẹni tó tún àkùrántà ṣáájú wà táàrin rí gbà náà wọn ò tó mẹ́ta ṣùgbọ́n kọ́ sí fọ́sìtìrì kọ́lọ̀ wà nínú ẹni tó àfẹ́kìtìrì tó gba makbul torí Quran mo sì máa ń hàdàrú àwọn ọmọ bá wọn sọ̀rọ̀ tọ́pọ̀ ṣùgbọ́n tí wọ́n bá lè mìíhà tí wọ́n wá dá yà yẹn sí 100 ìgbà tí mo ha mutamakinan murtahal bal kò wọ 40% nínú 60 inú ọkọ̀ orí rìn kọ́dà súrọ́tù Ali Imran jọmọ́nù mo fi ha mo wá ẹnìkan lórí ẹnìyẹn Colonel Aláwìyé ni a máa ń pè wọ́n mọ́ 1995 tí mo kọ́ sí ajé àkọ́kọ́ wọ́n wá ń gbé tó sí ẹgbẹ́ WAEC office ní géètì mo wá kan géètì wọn rà bàbá ń sún lọ wọ́n wá ẹni yẹn padà ó fẹ́ lọ jí wọn ẹnu géètì mo jẹ́ asọ́tún Maryam ẹnu géètì tí wọ́n tẹ́ dúró dè wọ́n ẹ̀yọ̀ so ó gbà ní Ìbàdàn so ọ̀nà tí ṣùgbọ́n ọwọ́ gbogbo wọn wá aṣá nífẹ̀ẹ́ kódà ní gbanu bàbá tá a bá jáde mọ́dù làárọ̀ bí ẹsẹ̀ la máa ń rìn lọ sọ́jà àbá afáwọn wa dáa pọ̀ táìmù yẹn wà láti Abíọ́lá náà tún wọ̀ ní táìmù kan afáwọn wà ní láti ọ̀dọ̀ tí wọ́n náà kọ̀sọ́kọ́ kò sí kan wọ́n dẹ̀ gbé Basọ̀run sí jìnnà sọ́jà àbá gbogbo tí wọ́n bá mọ Ìbàdàn ó ti máa mú sọ yìí títí tá a fà fi sọ pé bóyá kí n yọ̀ǹda fún gbogbo yín tìlú bá ti rọ̀ padà ká máa wá ṣùgbọ́n ìfẹ́ wa sí Quran Ọlọ́run jẹ́ pé kó tóbi gan kó ga pípọ̀. Alhamdulillah. Barakallahu fiikum.